Good evening, my people. Welcome back to my channel. This is your girl, Mashallah Gist TV. I am back again with another news. I am saying good evening to you all, according to the time where you are. My new subscriber, if you have not subscribed to my channel, please can you go straight to the notification bell and press it so that whenever I post a gist, you can get it. And to my old subscriber, I say thank you. Thank you for your love towards me. I really appreciate you. Yeah, mo ní ká fún yín ní update ni o, nǹkan tó ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé lánàá mo sọ fún yín pé bàbá onífá ó sọ pé ìgbà tí òun padà lọ sí Ìbàdàn, wọ́n ní àwọn ọmọ àwọn àti ìyàwó àwọn gbogbo wọn ń gbóná, wọ́n ń sick. Ìgbà tán lọ wádìí dọ́dẹ́ kọ́ lọ bẹ Queen Naomi. So ẹ dẹ̀ mọ̀ pé bàbá yẹn wọ́n ti ń wá kábíyèsí kiri tán fẹ́ apologize, but kábíyèsí ò ráyè láti bá wọn sọ̀rọ̀. So kábíyèsí ignore wọn. So eventually wọ́n rí kábíyèsí bá sọ̀rọ̀ tí wọ́n fi sọ fún kábíyèsí pé Mariam ló fún àwọn ní 1 million pé kí àwọn lé Queen Naomi jáde ní palace, káwọn ní pé kò yẹ kán wà ní palace nítorí pé religion wọn. Ẹ rántí pé gbogbo ẹ̀ ni mo sọ fún yín lánàá. So bàbá yẹn ti wá sí Àkúrẹ́, wọ́n wá lọ bẹ màmá Queen Naomi náà ń wá kiri náà, bọ̀ eventually wọ́n ṣàrí màmá Queen. Wọ́n wá ń bẹ màmá Queen pé kán jọ kán foríjì àwọn, wípé àṣìṣe ni, pé ṣùdẹ̀ ni, pé ṣù ló yá wọn lò, pé kán foríjì àwọn, wípé gbogbo nǹkan tí ojú àwọn ti rí wípé kìí ṣe kékeré, wípé àwọn understand, wípé àwọn ṣẹ̀ Queen Naomi, wípé Queen Naomi ò ń ṣe èèyàn tó yẹ káwọn ṣẹ̀, wípé kán jọ kán foríjì àwọn, wípé kán bá wọn bẹ Queen Naomi kí Queen Naomi má bínú, wípé látìgbà táwọn ti lọ sọ́dọ̀ àwọn family àwọn, wípé gbogbo wọn ló ń sick, wípé àwọn ọmọ àwọn ń sick, ìyàwó àwọn ń sick, wípé kán jọ kán bá wọn bẹ̀ wọ́n, wípé gbogbo nǹkan táwọn ti ṣe fún Queen Naomi, páwọn mọ̀ pé ẹlẹ́dàá wọn ló ń fìyà jẹ àwọn, wípé kò dẹ̀ sí ẹni tí ó bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀, wípé kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. So ẹ̀yin èèyàn, mo ní kí wọ́n fún yín ní update bàbá aláwo ni o, kẹ́ ẹ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé àná nígbà tí mo sọ fún yín pé wọ́n rojọ́ fún kábíyèsí, àmọ́ ibi tó máa já sí, torí kábíyèsí ò tiẹ̀, ìgbà tán dárúkọ Queen Naomi inú bí kábíyèsí gan pé kí náà ń sọ, níbo náà fẹ́ lọ. But ṣé mọ̀, ó ní láti ask for forgiveness, so wọ́n dẹ̀ ti ask for forgiveness. So màmá Queen Naomi dẹ̀ ní pé àwọn ò bínú o, ọmọ àwọn ò dẹ̀ bínú, wípé Ọlọ́run á bá wọn yanjú ẹ̀, wípé because ọmọ àwọn jẹ́jẹ́ Queen Naomi ni Queen Naomi ń lọ, wípé èèyàn dẹ̀ ń gbàdúrà, kò gbàdúrà pé kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ẹnì kejì, pé wọ́n ń gbàdúrà tiwọn sọ́dọ̀ Ọlọ́run ni, wípé so àwọn fa gbogbo ọ̀rọ̀ yẹn lọ́lọ́run lọ́wọ́, pé Ọlọ́run máa yanjú ẹ̀. Ṣé rí ẹ̀yin èèyàn, àwọn èèyàn aráalé, a lot of things ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwa gógó ò mọ̀ bó ṣe ń ṣẹlẹ̀. Gbogbo àṣírí tó ń tú yìí kì í ṣe pé Queen Naomi mọ̀ ṣe o, kò dẹ̀ ń ṣe pé bóyá wọ́n mọ̀ pé gbogbo nǹkan báyìí máa ṣẹlẹ̀, ṣùgbọ́n nítorí pé wọ́n ń ké pe Ọlọ́run ọba ní àárọ̀, ní ọ̀sán, ní alẹ́, Ọlọ́run gbọ́ ariwo wọn ni, Ọlọ́run gbọ́ ohùn igbe wọn, Ọlọ́run ló ń jà fún wọn o, kì í ṣe mímọ̀ ṣe Queen Naomi o, Ọlọ́run ló ń jà fún wọn o. Gbogbo bí wọ́n ṣe poison Queen Naomi, gbogbo bí wọ́n ṣe dìtẹ̀ mọ́ Queen Naomi, ẹ rí iye èèyàn tó dìtẹ̀ mọ́ Queen Naomi ni.
ẹ rí iye èèyàn tó dìtẹ̀ mọ́ wọn, kò máa ń ṣèyàn àwọn èèyàn kékeré, àwọn èèyàn jàǹkànjàǹkàn máa ní. Ọlọ́run dẹ̀ gbé wọn borí gbogbo wọn. Ṣé bí èyí tá a gbọ́ tán sọ jáde ni, èyí tá a gbọ́ ńkọ́, kí la fẹ́ ṣe sí i? So mo mọ̀ pé àṣírí ṣì máa tú, àṣírí ṣì máa tú sí i, àṣírí ṣì máa tú sí i. A kàn ń gbọ́ báyìí ni, tó bá tún dọ̀la èmi àtútú, tó bá tún dọ̀la èmi àtútú, nítorí pé Ọlọ́run jà fún Queen Naomi lọ́wọ́ báyìí ni. Ọlọ́run ò dẹ̀ ti dákẹ́ ìjà ẹ̀. So ẹ̀yin aráalé, èyí tí mo tún ní kí n mú wá fún yín nìyẹn o. Ọlọ́run Elédùmarè á jí wa re o. Ẹ ṣé gan ni o, ẹ kú ìfẹ́ mi o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ohùn mi ní agbára Ọlọ́run, etí tí ẹ fi ń gbọ́, etí yín ò ní di o. Etí yín ò ní di o. Ọwọ́ tẹ́ dẹ̀ fi ń tẹ subscribe, lágbára Ọlọ́run, Ọlọ́run á máa bá mi bless ọwọ́ yín o. Ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò. Òkè báyìí lọ́wọ́ yín á máa lọ. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ o. Please subscribe, share this video. God bless you. Thank you.